wa rahmatullahi wa barakatuh. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ẹni Ọlọ́run tó ṣe ẹ̀sà yín fún ìròyìn láwọn iṣẹ́ oríṣiríṣi táwọn èèyàn jàǹfààní lára rẹ̀. Àtẹ̀tẹ̀ fẹ́ràn ẹ̀kọ́ ìmọ̀, àtẹ̀tẹ̀ fẹ́ràn àwọn tí ń ṣe dáadáa. Ẹ má jẹ́ kí a gba táìmù ọ̀rọ̀ tá a fẹ́ bára sọ ó pàtàkì. Nàìjíríà ó ṣàjọyọ̀ ó lé ní ọdún kan láti 1960 bọ́dẹ̀ láti gbòmìnira. Ìtumọ̀ òmìnira tá a gbà ní pé ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀lé Nàìjíríà ẹ lọ sí ìlú yín fúnra yín. Àwọn tá à ń bá yín ṣe ìlú yín afẹ́ máa lọ. Afẹ́ dá yín dá ẹ lọ sí ìlú yín fúnra yín. Period tí èèbù fi darí wa, àwa béèrè títí di 1960 tí wọ́n ní káwa náà wá handle ara wa. Ìgbà ìbò ìgbà kan ni, ìgbà tara wa láti 1960 di 2025 ọdún mélòó ni ẹ 65 years. Kí ni achievement wa, kí la rí ṣe, kí lọ́mọ Nàìjíríà rí ṣe pẹ̀lú ọdún márùndínláàádọ́rin ọ̀hún. Èèbó náà wọ́n ṣe nǹkan tọ́pọ̀, wọ́n ń là wá lójú tí àti ẹ̀rí rárá. Ìlú ṣe fún wọn ìlú ló ti ní pé ọ̀nà tí wọ́n gbà gba ìlú ìlọ́wọ́ wa wọ́n bá ṣàkóso ọ̀gbọ́n ìlú ìfowópamọ́ ni. Wọ́n ṣèbàjẹ́ pẹ̀lú pé wọ́n wá láti ìlú wa àìjákì ìlú wa. Wọ́n ṣèbàjẹ́ pẹ̀lú pé wọ́n kó dúkìá wa lọ. Bẹ̀tọ́ tó ṣe dáadáa táǹjà àǹfààní dáadáa di òní lónìí. Wọ́n fi dáadáa kalẹ̀, wọ́n sì lè bàjẹ́ tẹ́síkẹ́lẹ́ tí wọ́n ṣe. Kó ẹ̀sẹ̀ wà ní wípé àwọn tó ṣèbàjẹ́ yìí tó yẹ pé àìmọ́ wa lára irú ìbàjẹ́ yìí ló jẹ́ àti pé ẹ máa lọ ó ti yí àwọn náà bá ṣẹ̀ṣẹ̀ lé wa. Amúnisìn láwọn ọ̀rọ̀ sí. Àwọn ọmọ Nàìjíríà àbàjẹ́ òkòmù, àbàjẹ́ èèyàn jagunjagun kábàjẹ́ ọ̀nà wọ́n là á gbọ́n wọ́n lè hàn kò níyà nítorí pé àdédá mi wá sí lọ́jọ́ ayọ̀ ǹda kan wà ń bẹ̀. Nígbà wá lé wọn lọ tá aláàmà ṣe fúnra wọn lọ́wọ́ sí yọ̀ǹda wọn yìí kí làwà wá sí. Níta máa ń kàn bẹ̀ tá a bá ń ṣe ìlú o tá a bá ti rí ṣe àti kẹfà àti keje àti kẹjọ ìkẹsàn dé ìlú tó bá ní ó dé òṣàtìmẹ́ntì tó o bá ti rí márùn-ún inú èjì ìta ẹ̀rin àwọn tí mo fẹ́ dákọ̀ yìí tó o bá ti rí ṣe gbogbo àtìmẹ́ntì yòókù a lè mọ̀ pé àyè ìjọ rẹ̀ tàbí ọmọ gbogbo yọ̀dà ẹ̀gẹ́ bí ẹran nọ́mọ̀ tí wọ́n fi sórí imú ẹran nọ́mọ̀ ìgbà ṣùgbọ́n bí wọ́n wà ní oṣù sọ́ọ̀rọ̀ kí ni ìbàjẹ́. Àwọn nǹkan alákọ̀ọ́kọ́ òní wípé ibi tá a fẹ́ gbé ọkàn abọ́rọ̀ balẹ̀ mẹ́ ìdápò ní security. Ṣé wọ́n lè fi security ròyìn àṣeyọrí 65 years ní Nàìjíríà lónìí? Àbáyé tábà ti dápò security ká máa kà ká máa banújẹ́ ká máa sọ́gbà àwọn làbáyé tí òṣèré náà gbọ́. So Nàìjíríà fail lórí security bí àárọ̀ yìí di ìgbà tí wọ́n sọ̀rọ̀ yìí kò tí ì fi ẹnì kankan tó darí wa àtológun àtàlágbádá tó sì lè security wá sí. Ó ń burú sí ni bá a ṣe ń pẹ́ lórí pàǹdà ìjọba ara wa sí ní ìbàjẹ́ ní ẹ̀ka ààbò ló pè é kí n ṣe ààbò fọkànbalẹ̀ òde ni. Ṣé gbogbo kí àwọn kí ọba ẹ ṣe tí wọ́n ní báńkì yìí ìrẹ́lẹ́ náà fowó pamọ́ sí wọ́n sì ní àwọn ọba ní àwọn mẹ́nìjà rẹ̀ ó bò wọ́n lọ ọbẹ̀ ó fi ọbẹ̀ pọ̀ sí kí àbí kí là ń ṣe Nàìjíríà gbàjọ́ bàṣàkó. Èyí à ń sọ fún àwọn aráàlú bẹ́ẹ̀ là ń sọ fún àwọn adarí wa bọ́lá tàdarí àtàràlù gbàtà náà jọ ni wa àárín wa làwọn adarí wa ti dìde àjọ ṣẹ́gun kìí sàmìtà ni wọ́n ṣe. Wọ́n ní ìdìbò lọ́wọ́ wa káàkiri ọlọ́pàá náà lóde dáṣẹ́ gbọ́n wà. Káwọn mẹ́sàn-án tó bí a fẹ́ sí wọn àlejò àṣẹ káàkiri àṣẹ kéde káàkiri kan lọ ó lè ní nọ́mbà 2 káwá wà lórílẹ̀-èdè. Ó ti wí pé àbùkù ti wà. Ṣùgbọ́n àtàrà àjọ àmú ní wàhálà. Ìyẹn pé our economic life àbí system àbí economy tìjọba àti ti aráàlú a lè sọ pé báyìí ni economy ti Nàìjíríà ó dá lórí àyàwó ọ̀wá síjọba náà kó sáwọn yáwó àti wá gbajúmọ̀ látàrí pé àwọn òbí sáwọn yàwó kò sí ẹ̀ jíìmù náà dáàbò náà tí ò ní fi tí ò lè yàwó economy ìwé yìí nígbà kan bá lè wọ́n lẹ́yìn tí sọ̀bù ẹ̀kọ́ ó ṣe kótó from A to 7 tó bẹ́ẹ̀ owó tó yá lóbi ṣe kéde tí ẹ̀rọ ìjọba ìwọ́ba rẹ̀ ní ọ̀dà tí òwò ń san àti wọn lọ rí ìyàwó rí pé iye tá a yá bọ́lá á san ẹ̀wọ̀n tó lọ gba ìsọ́mẹ̀tì ọ̀kadà kọ́ni lórí àwọn ọ̀kà tó pé owó tó fi lé lórí pé ọ̀sán ilé iṣẹ́ láyé láti lè gba ọ̀kadà lọ́wọ́ rẹ̀ ẹ̀wọ̀n bí olóòtú ọmọ sẹ́nu ẹ̀rọ pèsè káyọ̀ òkè gbogbo sẹ́tí ń ṣe dandan ọkàn rẹ̀ ní balẹ̀ torí yóò ti rírú àwọn ẹrú ẹgbẹ́ rẹ̀ nípa ọmọṣẹ́ lọ́wọ́ wọn bá tó ti gbé ní ọ̀dàwó padà Nàìjíríà ibi àti lọ yáwó ayá 5 billion ní IMF láyé Ọbásanjọ́ wọ́n gbé rìpọ́tì dáadáa nígbà àti 18 billion síbẹ̀síbẹ̀ ó tún kọ́ 5 billion láti sàn ẹ̀rọ ní ayá 5 billion
alágbàdá tó wá ń sanwó wá sanwó owó dáa san ó ti pé 18 billion àmọ́ àwọn ilé ìgbà tó dúkú láti ìsan torí àwọn ilé tí sáńbọ̀ ọwọ́ àjọ 45 billion bàbá tí ń láyà wípé láyé òun ọ̀sán ẹgbẹ́ mọ́tò bá ti sàánú àwọn. IMF náà làbí tí wọ́n yáwó bẹ̀ náà lè ṣe. ẹ dákun sáà sọ pé àwọn tí wọ́n ń ṣèjọba wọ̀ lájú ni. ẹni wọn owó tá à ń yá yìí àtìláyé Buhari àtìláyé Jonathan àtìláyé igbá àtìláyé àwo owó tá à ń yá yìí láti fún wa yí adídé àti ìjọ sọ̀rọ̀ ẹjẹ́ abẹ́rẹ́ ṣé ọ̀yà ayáwó torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ẹnì kankan nù wa tí a bí ìtẹ̀wé pọfẹ́sọ̀ ẹ̀ máa bọ̀ à ń pawó fún ìjọba nítorí pàǹfù owó pamọ́ ni kò fẹ́ sẹ́ni kankan nù wa tó bá ti kọjá yìí tí ń yẹ sí èrò ní àkáǹtì tó bá ti lákàtì ìwà gbọ́dọ̀ nọ́mbà náà ni tó bá ti nọ́mbà ó rẹ̀ sísì ìdílé nọ́mbà rẹ̀ olóòdì àkáǹtì rẹ̀ olóòdì ó rẹ̀ sísì lọ́wọ́ rẹ̀ sísì lábẹ́ ẹnìkan nù àwọn ọmọ ní ojú ilé dáwọ́ ayé ìdílé gbé ẹwà bí ọmọ Nàìjíríà tó ní àkáǹtì bó o bá fi owó rẹ̀ sí báńkì tó o bá mú wọ́n yọ owó tó bá sẹ́ndì owó sí ọ wọ́n yọ owó tó bá sẹ́ndì owó wọ́n yọ síyà wọ́n yọ owó ayé òtẹ́ni wọ́n sẹ́ndì owó kó máa ń pẹ́ owó kan tó bá yẹ kó yọ owó kékeré kan àlè mú kékeré dè ìgbàgbàgbà wọ́n yà ti yọ. wọ́n bá yẹ máa múra fún mi ìgbà tí ń bọ̀ wáyé pé àwọn nàìjíríà ìgbà tó wà sí àwọn kan tó lè yá sí àwọn tó yẹ pé òsì kankan tá à ń ṣe lórílẹ̀-èdè lówó tí ò wò àwọn àgbẹ̀kọ́ tó pé kò sówó wa tí ò wò àwọn alákòó wa máa ń sanwó sí báńkì nítorí pé wọ́n fẹ́ gba owó lórí wa gbogbo kásẹ̀ pé àmọ̀nà tá a lè gbà gbára wálẹ̀ àbí òṣèlú fún àwọn ọ̀nà tí a kan yàrí a ti ń san ọjọ́ ti pẹ́ náà àbí owó ẹ̀rù tẹ́lẹ̀ gbà ṣé kò tó owó tẹ̀lé yá mi kí ló ń fi ṣe pé à ń sanwó jáde kí ni tẹ́ ẹ ṣe padà fún wa lórí pápá títí ìjọba gbélé àwọn òkú títì ni o mọ́tò sì ń bá àjẹ́ bẹ́ẹ̀ bá ra mọ́tò wà láàyè àti bóṣe mọ́ sọ́fọ́ ẹ̀ pé ẹnìkan tó bá ra mọ́tò rẹ̀ ní àwọn ìlú títì tí wọ́n ti dá àwọn tó bá ń bẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ títì wọ́n ti dá ẹ̀tọ́ bá tó lè yẹ̀ bẹ́ẹ̀ yóò jẹ́ ní sinmi ọ̀fẹ́ sọ̀rọ̀ a ti lo mọ́tò mẹ́ta gbó tí ó ti bàjẹ́ mọ́tò tí ẹnìkan rà nínú ní kọ́ńpìrì yóò sì wà ní tí wọ́n bá tún tàbáwa tó kọ́ bọ̀dọ̀ ọmọ jẹ́ ebi mọ́tò báwọn kan ti wò ó lù kan ni wọ́n kàn ń parí ọ̀dà lẹ́yìn tó báwọn àwọn lò àwọn àìsàn bẹ̀rẹ̀ sí ìlú àìsàn máa pa ìgbà wo lóòtù jẹ́ alùpùpù lù kan ẹ̀sẹ̀ di kòtò lọ́dọ̀ tí a ń gbé ọlọ́run ti bá ní jẹ́jẹ́ sí ìgbàdàn tó náà wà tọ́lá mọ́tò tó ń gbé ẹ̀wọ̀n bàtà fi lò èyí táwọn bá ti wá lò là ń pè ní tòkó bọ̀m̀bí àtàwájẹ́ tuntun àtọ̀jẹ́ tó kún bọ̀ ó lè lo mọ́tò lórí títì tí wọ́n bẹ́ ìjọba wọn lórí títì wọn fẹ́ gba owó lórí aráàlú nìkan gba owó lórí ẹ̀ máa ń lo títì ìbọ̀sá àgbà lo títì nàbà wà wọ́n ìjọba lónìí ná wọ́n ti taná wọ́n táwọn ọ̀tá wọ́n sábà lórí iná ṣé iná bísíǹsì ni aláǹsanwó owó táǹsán àárẹ̀rẹ̀ ìtàǹsán ó lè jẹ́ ìjọba fún sẹ́rí tẹ̀lé wà fún iná ṣe bísíǹsì mo lọ sí ọjà kápítà Nàìjíríà lókè ìgbà wà àwọn àwọn aṣọ fún mi ní ìṣẹ̀ṣọ́ pé wọ́n mú náà lọ wọ́n sọ táìpì ọ̀rẹ́ pé yá àgbo mọ́kànlá ọ̀rọ̀ ni ṣùgbọ́n nígbà tó ti wà ní airport lẹ́sìn kéde tó wọ́n mú náà lọ ní ìjọba rẹ̀ ìjọ tẹ̀lé lọ ìlú lọ sí conference ní àárọ̀ tó fẹ́ mọ yẹ mọ ní conference kan bá di 12 ìgbà tó wá dé airport tó sọ pé wọ́n sì lè rédíò sáà ti parí pé wọ́n mú náà lọ níjọba ìjọ kẹta tí mo dé Nàìjíríà wọ́n sọ fún mi pé ó ti tó bí ọ̀sẹ̀ kan tẹ́tí ń kéde láti pé bí ọjọ́ mẹ́wàá ní wọ́n fi kéde pé wọ́n mú náà lọ lọ́jọ́ mẹ́wàá gbàtọ́ wá dájú wọ́n mú náà yẹ aláàbò lọ́wọ́ ìpínlẹ̀ tẹ́sí tó ń tí ọ̀gbọ̀n ogun jáde lẹ́yìn tó bá lè gbọ́wá iná yẹn wọ́n mú lọ ní ẹ̀yìn àsùnbàdì tẹ́lẹ̀ bàtí bọ́sàdọ̀ ọ̀ṣọ́rọ̀ bẹ́ẹ̀ àwọn sì paná náà lé ti àgbé ọba ní ẹ̀jẹ̀ ìdúró wọn mú náà lọ́wọ́ ọba wọn mú náà ìdílé lọ́wọ́ fi mú náà wọ́n lè tó sẹ́yìn ni wọ́n kéré fún ọjọ́ mẹ́wàá ọjọ́ ayé àbúrò lọ́jọ́ mẹ́jọ nàìjíríà kò sẹ́gbẹ́ Nàìjíríà ní ilẹ̀ tó dáa ní owó ní ọ̀làjú ní mọ̀ àìsẹ́gbẹ́ rẹ̀ for information wọ́n gbádùn ní Nigeria bí Nigeria ṣe ń jàpùjàpù tó wọ́n gbádùn mẹ́mbẹ̀ ju Nàìjíríà lọ Nàìjíríà sì ń sọ̀kọ́ ìwọ̀n nínú àwọn ilé ìdí Nàìjíríà sọ̀kọ́ ìwọ̀n iná òní lọ́bẹ̀ àwọn ilé ìdí Nàìjíríà ń ta epo fún wọn ò ní ní pọ́blẹ̀mù epo ẹ̀ka àwọn tá a ní ní àwọn tá a lè po wàhálà ní sáá kí ni à ń celebrate tí economy ọba stable ó di méjì nínú kanáà security stable economy wa ní oṣù kí o stable ẹlẹ́ẹ̀kẹta òṣèlú orílẹ̀-èdè kan àti gbígbé ìyẹn pé the present situation ó ní ìrẹ̀pọ̀ àti ọ̀la tó lè wípé òní ọ̀padà expire níwájú ọ̀la àbí ẹ̀kọ́ nígbà bàbá wọn ń lò wáyé àtijọ́ kò sí ìlú ìmọ̀lẹ́ ìsáájú kéré ọ̀pọ̀lọpọ̀ kan tí wọ́n ti lò kódà tó jọba bíà kódà ìtọ́jọ́ máa sọ ìtọ́jọ́ máa bàtà èyí tí wọ́n ti lò ó ti expire lónìí kéré ìmọ̀lẹ́ tó fún un expire tó ìmọ̀lẹ́ máa ń lani lójú gbogbo orílẹ̀-èdè tó bá wá wà tí ẹgbẹ́ sọ̀rọ̀ bá ti stable ó strong ọ̀sán làwọn olóore òun sọ̀rọ̀ ìdáhùn ṣùgbọ́n ìlú mi ẹ máa bú àwọn Nàìjíríà pé àwọn ní the best lamẹ́ríkà àwọn the best ní UK
àwọn university dáa àwọn university dáa gbogbo resources ta ní pátá tó dáa wọn ò fàánù lórílẹ̀-èdè wa ọkàn wọn ò balẹ̀ lórílẹ̀-èdè wa ni wọ́n ti ṣiṣẹ́ tọkàn wọn ò ti balẹ̀ lórílẹ̀-èdè wa ọ̀pọ̀lọpọ̀ wọn ti sápò lórílẹ̀-èdè ní púrógámù fún pé bó láti dè wọ́n mọ́lẹ̀ kódà àtò ní tara kódà àtò ní ẹ̀tí káàtó mọ̀ ẹ̀rọ kíkẹ́ lọ́kọ̀ mọ̀ ẹ̀rọ ìdí pé kódà wọn wá tó wúlò sí nínú ẹ̀ jáde mọ́ ká wúlò sí nílé kí ló dé tí ó jẹ́ pé sẹ́ni pé kí wọ́n sọ lóṣèlú mi pé èèyàn bá kàwé ẹ̀ dáadáa tó bá parí àbọ̀ mọ nǹkan dáadáa nǹkan tó ní lọ́wọ́ ó strong kò lè rí ìgbésẹ̀ kankan bí ju kọ́ máa nàgà sí pé òun fẹ́ jápa lọ́wọ́ ayé ẹjọ́ kàkàkàkà àwọn ìjọba àjọ kàkàkàkà ilé ayé sùn Nàìjíríà lábẹ́ ìyẹn tọ́ka nǹkan tó ti di nǹkan Nigeria government kò mójútó education ìlú wa education wa kò ń ṣe mìsáálí pé kò kì í ṣe àwòkọ́ kò sáwòkọ́ sí rere lára kí ni education wa education yóò gbò wá èyí tí ń bẹ lọ́wọ́ ìjọba àwọn èèyàn trust ẹ̀ wọ́n wà lọ sí private àbí gbogbo public schools ọmọ ìwé kẹ́kọ̀ọ́ gbẹ́kọ̀ wá bá páàsì àdúgbò lọ lẹ́sìn àdúgbò lọ fẹ́sẹ̀ lọ bó ṣe wẹ́sẹ̀ tó ń tún rẹ̀ ó lè bá páàsì àbí tàbí káwọn ọmọ máa ń retí èrìjó ìtumọ̀ rẹ̀ ní pé orílẹ̀-èdè tí ò ní security orílẹ̀-èdè tí ò ní economy gidi orílẹ̀-èdè tí ò ní education kí ló wá ní kí ló bá ní tí ó fẹ́ nítumọ̀. nítorí ẹ̀kẹta ẹ̀kẹ́ sẹ́ni kò sí ìlú kan tí ò ní resources tiẹ̀ kò sí ìlú kan tọ́lọ́mù òfin ẹ̀dùn ìjọ ìsàdáyẹ̀ bá ti ṣàjọba ẹ̀ ìlú tẹ́ ti ṣàjọba olóògbé ṣàjọba ìtẹ́ máa jẹ lọ́wọ́ àgbẹ̀ àjọba ni ìtẹ́ máa jẹ èyí yàtọ̀ sàkọ́nà ní ọdún dáadáa o ìtẹ́ máa jẹ tí mo ní òun kò sí ẹ̀rẹ́kẹ́tẹ́ tí ò ní ní access àyàfi tí gómìnà tọwọ́ bọ̀ tó wá fi pọ́lísì kankan lẹ̀ nínú táwọn ẹ̀jẹ̀ tó máa ń fún wa torí òun ló dára síbi òun ní jẹ́ Nàìjíríà tó wá gbé ilẹ̀ Yorùbá ló fẹ́ sọ ní Nàìjíríà Ọlọ́run ní jẹ́ ilẹ̀ Yorùbá Ọlọ́run ló sàwájọ ilẹ̀ Yorùbá ní àwọn resources tiẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ Haúsá ní àwọn resources tiẹ̀ abẹ́kọ̀ ni àwọn Ìgbò náà sì pé wọ́n ní tiwọn wọ́n lọ sí fún kálukú lọ́tọ̀ọ̀tọ̀
ìjọba ní ti fún àbí ọkàn kó èrè oko rẹ̀ jáde ẹ̀kọ́ tó gọ́ọ̀mẹ̀ntì ẹgbẹ́ lọ́ba kó jáde wọ́n bẹ̀ sọ́wọ́ gbogbo kíní rẹ̀ fún wọ́n bẹ̀ wà lọ ìlú ọ̀pá síbi tí wọ́n ti ṣe kíní o tí wọ́n ti ní ìlú ẹ̀ lọ́dún yìí ìsìn nǹkan ti pọ̀ jù gbogbo jáde gan-an wọ́n wá sọ àwọn àgbẹ̀wò wọ́n rẹ̀ wúlò yóò mú ìfẹsẹ̀ ní sọ̀tọ̀ lọ́dún òkùnrin náà ní Saudi Arabia ọ̀gẹ̀dẹ̀ tí àwọn ọmọ rẹ̀ rà ní bíi 1,000 naira lápòjú rẹ̀ 1,000 naira ọ̀gẹ̀dẹ̀ yẹn tí ìjọba mọ́ta fún wa ní 1,000 naira tí ọlọ́gẹ̀dẹ̀ ni àgbẹ̀gẹ̀gẹ̀ fúnra rẹ̀ 1,100 naira lọ́pàá ìjọba ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti wà ní 1,100 naira nílé wọn pa fún ìjọba wa fún ní 1,500 ìjọba wa dá ọ̀gẹ̀dẹ̀ yẹn padà sí 1,000 naira ṣe ìbá mi ó sọ sí báyẹn ó sì ìgbàkan fún ìjọba ìjọba tó ń sára nígbà wọn máa sọ sí báyẹn gbogbo àwọn àgbẹ̀ wa ń lé sí kápẹ́ sára ìgbà yẹn kò dáná tó ń ṣe bẹ́ẹ̀ ẹ̀mí yẹn lẹ̀ àwọn àlù ní ìwà tó pé ilẹ̀ wọn wá dá bí wọn láti dá bíi Malaysia wọn rí àwọn kankan oko kan bẹ̀ síbẹ̀ wọn tó sọ sí báyẹn náà lóde tí ìjọba bá ti rẹ̀ àtàwọn àgbẹ̀ ìjọba wa ní ó ní sẹ́ńtà tí mọ́nítọ̀ níbi wọ́n ti ní ìpín tí àwọn aráàlú rẹ̀ ń gbẹ̀ ibẹ̀ làwọn wà tàṣí nínú ìlú àti ní outside èrè táwọn ìbá wá rí ni wọ́n ń pín lórí lọ́sẹ̀ sọ̀tì lágbẹ̀ẹ́ àgbẹ̀ èèyàn sábà ṣàgbẹ̀lọ ẹ̀mọ́ sọ̀tì àwọn ọmọ òfin táwọn bá kó wá á máa tàṣí tàṣí níbẹ̀ tó bẹ́ẹ̀ ní lápòjù iṣu lọ́dọ̀ tàwa iṣu lọ́dọ̀ tàwa ó títí ká bẹ́ẹ̀ ìjọba ìwà ń bọ̀ pé àwọn òun fún iṣu yóò wà lọ́wọ́ àti tí iṣu yóò lọ tàṣí tàṣí nínú tí wọ́n ti ní ìbẹ̀ ẹ̀yẹ́ owó gbogbo wa ẹgbẹ́ owó wà gbẹ́dẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ẹ̀kọ́ ọkọ̀ tó gbogbo nǹkan yìí tó lè bá jẹ́ èrè fún náà àti chance láti káwọn tí ó lè ṣe fún oṣù kéde fún oríṣẹ́ lẹ́yìn ọ̀bá ti lè manage tó lọ́wọ́ fún ọ̀fẹ́ yàtọ̀ sí ẹ̀kọ́ pé à ń sọ̀rọ̀ ẹgbẹ́ yẹn fẹ́ bẹ̀tẹ̀ tó lọ́wọ́ fún ọ̀fẹ́ pé gbogbo ọba ká láti ní ó ní ìdí tá a bá ti pọ̀ káwọn bàbá ṣe fún ẹ̀hàn tó pé àwọn ẹ̀gà tó lè tí wọ́n gbọ́ wọ́n fi ọwọ́ bí wọ́n wọ́n ló fẹ́ ẹ̀gà tó pé wọ́n ò fẹ́ òṣìṣẹ́ ní ẹnìkan tá a bá ọ̀fẹ́ náà tá a ní ìtàn ọ̀fẹ́ tá a bá ti wà lọ́dọ̀ bá náà ikú ọ̀fẹ́ ìgbà gbogbo ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ni yóò pè ní ilé ìdí òfìfà ní àìjọ pé kí gọ́ọ̀mẹ̀ntì fọ́ máa ń du ọ̀rọ̀ àgbẹ̀ tó fi pé ní tí wọ́n mọ gbogbo tó máa rà yìí náà ní ọ̀nà wọn gbọ́dọ̀ sí ọwọ́ ìná bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ní ṣíṣe mo sì rìn náà wọ́n ṣe wọ́n gbogbo káwọn ṣe wọ́n ọ̀dà ẹ máa gba ọjà yẹn lọ́wọ́ wọn ẹ máa bá wọn tàṣí ibi tó bá sí kéde tó bá yẹ tàbí ẹ̀kọ́ gbogbo nǹkan tí àgbẹ̀ nílò tó fi ń bá òkun ẹ lọ ṣẹ́ bíkí wọ́n wálẹ̀ pátápátá tẹ̀ ṣọ̀ṣì náà rẹ̀ wọ́n pariwo pé sọ́bsìdì wà àwọn sọ́bsìdì bá ara wa bẹ̀kú náà ìyá sọ́bsìdì ẹ̀ka lára wa ibi àti ní sọ́bsìdì pé sọ́bsìdì wà lóòótọ́ iná ìlú pé ìyá ti ní from 200 to 1,000 kí ni tuma rẹ̀ ìlànà àti gọ́ọ̀mẹ̀ntì ìlànà gọ́ọ̀mẹ̀ntì làbá ní ojúṣe ọgbọ́dọ̀ ṣe ni táwọn ọmọ àṣẹ ojúṣe tìtàwá kí ni tìtàwá mú jáde ó pẹ́ pé resources wa kò gbé wọn níbi ọdún resources àwọn ìlú kan epo ìfádà níbi àníyáwó rẹ̀ ó pẹ́ dájú òkúta àwọn ìṣòwò alẹ́ pọ̀ ìnáwó àtúwọ́n nílẹ̀ tí Saudi Arabia òṣèlú tí wọ́n á gbé àgbá ìdí ọba ti rí bẹ́ẹ̀ ọ̀dọ́ ọ̀sà ó ṣe àjọyọ̀ pé ọdún òun pé lórí ọdún yẹn pé lórí wàhálà ní lórí fóníọ̀ ẹ̀rọ ọmọ tọ́parí tó bá dà ìgbà yìí àwọn olóòtú ṣe òṣèlú lóòtú ṣe òṣèlú méjì àwọn ìgbà APC ti di PDP tọ́lá wọn APC rẹ̀ lóṣèlú àwọn tọ́lá APC rẹ̀ lóṣèlú inú PDP lẹ́gbàá tọ́lá PDP ó dàbí àgbẹ̀gbà ní APC òṣèlú ọkọ̀ sí tẹ́lifù òṣèlú kí ni jẹ̀rù ìdíkẹ́ àwọn èèyàn jẹ òṣèlú èmi ní kásá àwọn olóò kí ni yóò gbé fún ọkùnrin àwọn èèyàn kí ẹsẹ̀ nìkan kí ẹsẹ̀ gbẹ́ta gbogbo àtàkùsọ̀ ìlú kí ni ọ̀nà àbáyọ fún ìṣòwò márùn-ún tí ọdún ibi tó wá sí wà gbogbo nǹkan tó bá fẹ́ máa pè ní ìṣòwò abẹ́ àmàràwọ̀ ìlú wa gbogbo tó bá fẹ́ máa pè dáadáa àní ìbámu dáadáa ọ̀rọ̀ ẹlẹ́dà gẹ́gẹ́ tí mo kú ní ọ̀nàpà tó ti fẹ́ wó tó lọ kù lọ́dà wọ́n lè òun ọ̀dìnà lọ́kùnrin bàbá àwọn oníṣẹ́ pé ilé tí ó wù kọ́ ọ̀nà lọ́sígbẹ́ni lọ́wọ́ ọ̀dìnà lọ́kù ṣé ní tí ní àràpà ní ìdílé kó kù lọ́dà àbíbí arúgbó ló ti gbó bára tátà wọn lọ́dà lọ́sígbẹ́ni tó lọ sí pákéjì bí gbogbo bàbá tó ọlá sì rí ṣé o ní ilẹ̀ àbí bẹ́ẹ̀ ni wọ́n bá tọ́ka síta pé tẹ́lẹ̀ bí wọ́n bá yín nípò bẹ́ẹ̀ láti yóò wòjú wọn ní ọdún gbẹ́gbẹ́ gbogbo bá ń sọ wọ̀nyí pé Nàìjíríà lónìí òun àti ìṣòro márùn-ún ìlú ẹgbẹ́ mi ó yà á tẹ̀lé ní pípẹ́ ọ̀nà àbáwọ̀ ẹ máa gbọ́ àwọn àmì lọ wàláhì àwìn Nàìjíríà yìí tó bá máa dá ká máa wùlẹ̀ dára wa láàmú á lọ yọ̀ òkú gbò ní àwọn gbòòpù mẹ́ta yóò sì dá tó wà dáa ni ṣé ẹ rí ìjọba inú àwọn aráàlú èjì ìkàtà náà jọ ni wá àtijọba àti ará ìkàtà náà jọ ni wá ṣùgbọ́n á yàtọ̀ nítorí àwọn ẹlẹ́ń darí wa
àti gbogbo àwọn aráàlú ni wọ́n ń darí àbí méjèèjì yẹn ọwọ́ ní ìdí ètò ẹlẹ́ẹ̀kẹta èèyàn náà ní ìdí wọ́n pè ní system wọ́n pè system wà lọ́wọ́ system tí aráàlú tó bá ti yan àwọn tí wọ́n darí rẹ̀ system tó wọ́n pé fọ́lù sẹ́wọ́n ní system tó máa fọ́lù system tí gọ́ọ̀mẹ̀ntì máa fọ́lù ìjọba taráyàn tó máa fọ́lù yẹn tí ìtara ṣe nǹkan ti ṣe méjèèjì òkú bí ìtara ṣe àwọn èèyàn kan yàtọ̀ wọ́n lọ lo system rẹ̀ yẹn pé ìdókòtò system náà máa tẹ̀lé àwọn òfin tá a gbé kalẹ̀ náà yẹ kó yá pàṣẹ níbi security bí a ti gbé kalẹ̀ yìí níbi economy níbi ìgbà system tí máa wà lẹ láti ẹ̀kọ́ ìlú ṣéjì náà àwọn aráàlú àgbọ̀dọ̀ ní problem ó ní problem báyìí ní tí àti nígbà tó kí ló wá bí nàìjíríà tó fi dàrú báyìí ṣáà nígbà tí wò ó ní àwòrán mẹ́tẹ̀ẹ̀ta yìí káwọn yòówù dáadáa gbogbo ẹnikẹ́ni tí máa ń darí wa ṣé ọ̀rọ̀ àwọn sáàdẹ̀ láti máa balọ̀ rí o yọ̀nà burúkú ni ó burúkú ni ẹgbẹ́ ìgbésẹ̀ àtàrà jẹ́ o nígbà ọ̀rọ̀ mu bàbá wa tára yẹn sílẹ̀ kọ́ wọn kọ́ ọmọ sí wọn kọ́ orí tó ń sọ́lẹ̀ bẹ́ẹ̀ tàbí ó ti wá ń da abẹ́gbẹ́ ìdẹ́rẹ́ ọjà ọgá adé ọ̀dọ̀ tẹ lọ́fíìsì àlọ́kùtì díẹ̀ bí àwọn tàṣíkẹ́rì tàbí aráàlú wọn àṣìkẹ́ wọn ọ̀sẹ̀ ìfọdọ́ dàbò sí tọ́lọ́run bí ọ̀rọ̀ mọ́tò kọ̀ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ẹsẹ̀ kọ̀ọ̀rọ̀ bí ọ̀rọ̀ oko sùn bí ọ̀rọ̀ wà nínú òkè náà kan ìlú òkè nípa lọ lùsàlẹ̀ ní alẹ́gbọ̀n àti ìlú òkè àti ìlú òsàlẹ̀ sí àtàtó ọ̀rọ̀ ọlọ́run owó tí ó ń jẹ́ lórí àkáǹtì wọn pọ̀ jù ọlọ́run nípò tí ìwàlẹ̀ nípò ló kó bá wọn òkú ní gbogbo ọ́fíìsì kí ni nípò wọn ọlọ́run kò sí àtàtó ọlọ́run gbogbo táwọn wà times five yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti times two. Ṣé wọ́n ní méjì ìta tó dé àbẹ̀wò yìí gbogbo ọgbẹ́ méjì ẹ bá gbọ́ lọ́sọ̀rọ̀ ṣe ẹ̀rí system wọ́n ló máa kọ́sí àwọn political party yìí in America wọ́n ní system ṣé òun takò system wọn bí Republican bá wọlé the same system ní ó lò bí Democrat bá ti wọlé system wọn náà ní ó lò system wọn kò change láti ń sá lọ sọ́dọ̀ tí nítorí system wọn fẹ́ máa change sí dictatorship tó fẹ́ máa wọ ilé policy wọn especially to Trump gbẹ̀gbẹ̀ òṣèlú tó ń wọlé system wọn nígbà ìgbà ìgbà máa dàrú àti ẹni California tó fẹ́ sọ pé wọ́n yàrá lẹ́kọ̀ọ́ state ni wọ́n fẹ́ yà kó làkẹ́ pọ̀ntì ní ilé ìgbà ìṣẹ̀lẹ̀ yàrá nípàtẹ́lẹ̀ because wọ́n ní system yẹn kò kì í change síra wọn ẹ ní wọ́n change ìbá ṣe ìbá gbà ní tẹ́yìn ìbá ṣe wọn ló náà ṣe é dọ̀jọ́ lọ́wọ́ post no system. Number two o ní wípé ìdarí tí mo sọ wípé ara àdúgbò tí wọ́n wọlé ọjọ́ bẹ́ẹ̀ dìbò sẹ́ni káwọn ìyàtọ̀ bá ti yàn wọ́n sípò báyìí ló sì gbàgbé nípa àkọ́lá yàn wọ́n. bẹ́ẹ̀ náà wọ́n ti bẹ̀ wọ́n sì mọ̀ wọ́n nígbà wípé wọ́n ní padà wọlé mọ́ tó bá ti wá kú bí oṣù díẹ̀ tí wọ́n dìbò wọ́n ẹ̀ṣẹ̀ àwọlé padà pé ẹ̀ka wà pọ̀ máa bọ̀ fẹ́ kí wọ́n fẹ́ agbára yín pọ̀ ìgbà náà lọ́sẹ̀ pàrámẹ́tì láti dé gbogbo ìyá gbogbo 3 years and a half wọ́n fi jẹ́ ayé àgbẹ̀ ìjọba pàpàkọ́ báyìí ẹ pé wọ́n fi omi sẹ́dẹ̀ wọ́n ní sẹ́dẹ̀ sọ̀dọ̀ àdúrà passport ẹ̀ tẹ̀ka fún wọ́n sì gbọ́ yé pé àwọn ìrìn lásìkò tẹ̀ ìta bẹ́ẹ̀ wọ́n continue àbáwọ̀ stop. àwọn tí ń darí wọ̀ yìí wọ́n ṣe bí gbàrú pé àwọn ará wọn àwọn gan lẹ́ẹ̀kan àwọn yóò ṣe bí gbà pé ayẹ̀ wọn torí pé tàbí ẹ̀yẹ̀ wọn àwọn náà sọ pé owó dà wọ́n yẹ kí tàbí tẹ̀ka gan abí ìlú wọn pé wọ́n yẹ some 10,000 ìbò tí ń bọ̀ ní ìsìn wọn lọ́wọ́ ìfowó lábọ̀ kọ́ lọ́wọ́ ìfowó lábọ̀ 50,000 àwọn amúkò wà lẹ́yìn 50,000 ọjọ́ ọdún ó lè tún ṣe ilé ayé ẹ̀dọ̀ ilé ẹ̀dọ̀ kí ló ṣe ń bẹ̀ tó bá gbèsè nǹkan ṣe yí àwọn àtàkárà wọn òun ló mú kí àwọn tí ń darí wa náà ṣe kí wọ́n máa fi àwọn náà mọ́ wọ́n ò rẹ́ ní wọ́n bá ní kékeré ìwọ́n tó gbogbo tí wọ́n wá rí wọ́n wà pín láàrin àwọn tí ti ní ìpínlẹ̀ ilé tẹ́lẹ̀ ìwọ́n gẹ́gẹ́ ìwọ́n àwọn kan bẹ láti ọtí àti mọ̀ wọ́n ìjọba wọn máa tẹ̀ àwọn náà wọ́n máa ti káàdì tí gbogbo láti bẹ̀rẹ̀ báyìí tẹ́ ó kún fún aráàlú adókìlì kan wọ́n wà pín láàrin àwọn tó àwọn ayé àkàlí pé wọ́n tó máa sọ pé máa náwó wọ́n máa wọ́n wà ní wàdà wọn fẹ́ wọ́n máa wọ́n wà ní wọ́n máa kópa wọn tó wọ́n fún wọn náà kù wọ́n máa wọ́n dìbò náà kù kọ́ kiri àti tí ọ̀tọ̀ sí ogún ọmọ sílẹ̀ wọ́n máa lò ó ẹ̀yẹ yẹn wọ́n sì ní tí mo máa lọ́wọ́ tó ṣe ayé ẹ̀ńtẹ̀ dárí wa ìbò tó wáyé kẹ́sì ọjọ́ tó wọ́n lò lábẹ́ ìpẹ́ ọkọ̀ tó ọjọ́ tó wọ́n lò ní ayé tó lè pẹ́ tí ẹ̀ ń ṣe ó lè mú ọkùnrin balẹ̀ ní ìsàárè ẹ̀yìn sílẹ̀ ó lè mú ká bẹ̀rẹ̀ ọmọ dáadáa sàárè bẹ́ẹ̀ lè lábẹ́ pẹ̀lú 20,000 years wọ́n mílíọ̀nù 20,000 years ni èdè 20,000 years yáyé ó lè ọjọ́ tó ṣe ìyáyé òní 200 years lọ ọwọ́ àmì 20,000 years lọ́jọ́ mọ̀ pẹ̀lú tọ́mọ̀ dàmú ó sì èso omi tẹ́lẹ̀ kókó jẹ́ lẹ́yìn náà ọwọ́ ẹ̀sìn àná ń lo déédéé ọjọ́ kan tó wọ́ọ̀tù 50,000 years lọ́jọ́ ìkìyàmọ̀ sàárè òní ìsẹ̀ ìkìyàmọ̀ lẹ́yìn sàárè òní kan ìkìyàmọ̀ ẹ̀dùn ọlọ́run ti agbára tábàdì kò mú ọ̀ka ẹgbẹ́ òbí ti mú jẹ ẹgbẹ́ òbí ti kó jẹ ó ti gbé gbogbo jẹ ògbógbó wọn padà di ọ̀rọ̀ sí lọ́rùn lábẹ́ pẹ̀. kódà àwọn ọmọ yìí tó tún jẹ́ ìrìn láyé ètò tó kọ́ sí ìlú tó kí ẹgbẹ́ sọ̀rọ̀ pé ká challenge yìí ẹnì kan láti kájọ kú fún wọn kí tìrìlì àmì ìlú wọn lọ sí ẹgbẹ́ ìlú wọn tó yàrí wọn lè dájú fẹ́ẹ́ tó wọn lọ àgbẹ̀ yìí ẹ̀ pípé ìlú ikú òfò ikú tó gbé ọmọ yìí kò rọ̀ dákọ̀ pé yìí lórí ẹ̀yìn kan náà
ó lọ sọ fún ẹnìkan yìí pé ẹ̀rọ pọ̀ ó ń bọ̀ ìgbà fẹ́ máa jẹ́ ìgbà ìjókòó láti nìyẹn ọmọ láti ẹgbẹ́ ìgbà tó bá ń bọ̀ ẹgbẹ́ ìfọ̀ àtàjẹ tó kọ́ mọ́tò pọ̀ mọ́ ọ̀pọ̀ tó bá ti jókòó láti ẹ̀ lọ àwọn ìgbésẹ̀ náà wọ́n lè dídá ìgbésẹ̀ ní owó síbí ní ìṣòro mi nígbà ìṣe pátá ọmọ yóò jèrè ẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún pẹ̀ ṣé wọ́n lè yàrá ìlú ẹ̀ ní pẹ́ẹ́rù àlẹ́ tẹ́lẹ̀ bá lè correct mistake yẹn tẹ́lẹ̀ bá lóòótọ́ ẹni ẹ bá yẹn sọ́kò kù lè lóòótọ́ kàmá kújú ìwà làárẹ̀ kù ìwà tẹ́ bá ń wù òun náà ni upgrade ẹ̀ ní ìwà tí àwọn tí bá ń gbani wọ́n tẹ́lẹ̀ bá yẹn sọ́kò ẹ máa ń olóòótọ́ ìwà rẹ̀ ẹ lọ ṣe tẹ́lẹ̀ ṣe ìjọba ní òjò òjò ìjà ní òṣùpọ̀ pẹ̀lú wa káàkiri àwọn òṣèlú àti àgbà pọ̀lẹ́sọ̀ kò sí ìtòwó tó àfẹ́rí kò ṣe bọ́sà tó ju ọmọ bó ṣe wá ti ṣìkẹ́ ọmọ òní pé táàbà tí ẹ̀ ti dá ìwà yìí àwọn èèyàn gidi òye ẹ̀ṣẹ̀ ìjọba dáa èèyàn bíi dọ́là àbújú sukùn tí a wọ́n ní ẹgbẹ́ ìdìbò fún mi tí mo fẹ́ lè ṣe àbọ̀wọ̀ fún ẹ̀rọ náà ìgbẹ́ ìdìbò owó mi ẹni jẹ́ fúnra tó lọ́kọ́ ìdí Òṣogbo ní ọmọ bọ́sà ìjọba ti dé lóde òṣèlú láì lọ ó tẹ̀ tó wáyé láàrin wáyé kan ṣùgbọ́n nítorí àwọn ará ìlú àwọn ọ̀hún ṣe bí a ti dáadáa Òṣogbo ti dé fún wa bẹ́ẹ̀ bá ṣe ẹ̀yàn owó tó wáyé àwọn ọ̀gbẹ́ òun ṣẹlẹ̀ èyí tó ń gbogbo wọn lọ sẹ́ńtà wo ni àwọn tó ń bá sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ìdìbò tí a àwọn tó ń bá wọ̀ yẹn yóò kọ́ ọ̀rẹ́ náà gbogbo tẹ̀lé tó yà kó jáwé yẹn pé ìdó fún yìí gan òfin yìí àná àwọn fẹ́ sọ̀rọ̀ tí sọ̀rọ̀ dé sílẹ̀ ní gbogbo tó sọ̀rọ̀ yàtọ̀ sọ̀rọ̀ àwọn fẹ́ ìkọ̀lówó kò ní yàwó yìí àwọn ọgbà ìfowópamọ́ náà wọ́n kò sí ìgbà tí ṣe fóònù ẹ̀rọ ìgbà owó náà ní ìsìn 50 million ní owó fọ́ọ̀mù gómìnà ẹni tí mo sì rí ìlú rẹ̀ láyé ìwòlé náà mílíọ̀n ó bẹ́ẹ̀ fọ́ọ̀sì ìyẹn dáadáa lọ́bẹ̀ sítára ọlọ́pàá sàmúwọ̀ akọ̀rọ̀lọ́dọ̀ ọlọ́run àwọn ìjọba tí mo lókè lọ́ba ní tún àṣẹ àti bẹ́ẹ̀ stéètì náà lọ́ba ní tún àṣẹ àwọn aráàlú náà kọ́lọ́ tún àṣẹ ọlọ́run ìwádìí ẹ̀sẹ̀ ìjọba ọlọ́mọdé òmùọ̀ tó bá ní àwọn aráàlú yóò padà wọ́n máa ń lórí ibùdó ìyá orí ibùkún ìyá rẹ̀ àjẹwọ́ rẹ̀ lórí wàá kó ibùdó ìyá rẹ̀ pé nítorí bí ìdí ìyá yẹn láti rẹ̀ ọlọ́mọdé àwọn ọ̀dọ̀ àwọn sòrò ìbúrú ọlọ́mọdé àwọn ọmọ sílẹ̀. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.